Narrated Aisha. Aisha gbé wa débẹ̀ pé. Once the prophet was bewitched. Nígbà tí àṣàsí ti bá Muhammadu, tí pìtìpìtì ayé ti bá Muhammadu. So that he began to imagine that he had done a thing which in fact he had not done. Ẹ mọ̀ pé tí ẹ bá rí wèrè, ó lè jókòó ní òun ni president ìlú báyìí báyìí, á máa sọ kàtìkàtì. Muhammadu á wá máa sọ wọn nǹkan tí ò ṣe, ó lè jókòó kó déédéé ní òun lu àlá pa lánàá, òun gbá àlá létí. Àwọn èèyàn wò pé Muhammadu ó gbá àlá létí, ó ní òun fún ṣìgìdì àlá yẹn, òun fún lọ́rùn pa. Àwọn ẹni lóòótọ́ ó ní lálẹ́ àná gan òun yìí ṣáájú bírí wẹ́lẹ́wẹ́lẹ́. So ó bọ́ àwọn ará Mẹ́kà ṣe rò pé Muhammadu mà ti ya wèrè. So àwọn àfáà ò ní sọ fún yín làwa fi ń gbé yín débẹ̀ pé Muhammadu ó ti ya dìgbòlugu. Nǹkan tí Muhammadu ò ṣe ní ayé àti ìmọ̀. Narrated Aisha. Aisha ló ń fẹnu ara ẹ̀ sọ̀rọ̀ pé. That the prophet married her when she was 6 years old. Ó ní Muhammadu fẹ́ òun nígbà tó ń wà lọ́mọdún mẹ́fà, ọmọ pínísí ọmọ kékeré. And he consummated his marriage when she was 9 years old. Ó ní Muhammadu dẹ̀ fàdí òun ya nígbà tó ń wà lọ́mọdún mẹ́sàn-án. Isham said. Isham wá fi àfikún pé. I have been informed that Aisha remained with the prophet for 9 years till his death. Ó ní wọ́n gbé símù létí pé Aisha bá Muhammadu gbé fún ọdún mẹ́sàn-án. Wọ́n fún ọmọ ọdún mẹ́sàn-án. Wọ́n sọ fún ọ. Wàláì. Ó wà náà kò sí. Ó ṣẹlẹ̀ à ń gbọ́ yín. Ó wà ẹ̀dẹ̀ ní kò sí, bóun la ka ìyá àfà, ẹ̀dẹ̀ ní kò sí. Àfà kan wà mí báyìí ni, ó wá fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ yín. Mo wá àjọjọ́ ń jiyàn báwọn. Wá ni mo wá fẹ́ jẹ́ kẹ́ bá mi túmọ̀ rẹ̀ fún. Ok, ẹ ṣe bọ̀ ẹ sọ fún wọn pé nípa Islam la máa ń sọ bí kọ́ gbóhùn sókè. Nípa Islam gangan náà ni nípa Islam gangan náà ni. Nítorí pé mo ti wà nínú gúrúùpù yìí ti pẹ́ báwọn. Ẹ jẹ́ kọ́ gbóhùn sókè, ẹ kálẹ̀ àfà. Ok, ó yá àfà. Ẹ kálẹ̀, salaam alaikum. Wa alaikum salam. Ẹ kálẹ̀. Ó sọ àwọn ọ̀rọ̀ kan fún mi ni mo wá ní pé kò rí bẹ́ẹ̀ pé inú tí àwọn ní àbí Kùránì wo ni àfáà yẹn ti rí àwọn ọ̀rọ̀ tí ń sọ. Ó wá ní pé àtẹ̀mí lòun ti máa ń gbọ́ àwọn ọ̀rọ̀ yẹn. Ó wá ní pé òkè pé kémi náà fẹ́ kan fi ti ara mi gbọ́ pé kí n béèrè lọ́wọ́ yín pé ṣé báyẹn náà lórí nàbí bẹ́ẹ̀ kọ́. Àwọn ọ̀rọ̀ wo. Ó ní pé Kùránì pé wọ́n fọwọ́ kọ́ ni. Mo dẹ̀ ní pé irọ́ pé kí wá ní tó bá yẹ pé wọ́n fọwọ́ kọ́ pé kí wá ní ìtumọ̀ òwúlà látùkọ́ dé tá a mọ̀ sínú àwẹ̀. Àkọ́kọ́ nìyẹn. Wá ní pé ẹ̀kejì pé ìgbà t'Ànábì wà láyé ó bá ọmọ ọdún 9 nìkan pọ̀. Bọ̀ èmi náà mo nímọ̀ díẹ̀ pé wọ́n máa fẹ́ ọmọ ọdún kékeré tí ò pé jẹ pọ̀ ìyẹn sọ pé ó bá nìkan pọ̀ bọ̀ wá ní kó bọ́ ọmọ ọdún 9 nìkan pọ̀. Ṣé gbọ́ pé bókù sùn náà? Ṣé gbọ́ pé bókù sùn náà? Àbí wọ́n sọ débẹ̀ fún yín? Ó sọ bẹ́ẹ̀ fún mi. Mo wá ní pé ó fàdí òkú ìyá òkú yẹn ti kú báyìí, ó fàdí ẹ̀yà. Ẹni sùn. Mo ní tó bá ṣe ṣé ó bá nìkan pọ̀ ni àbó sùn tì lẹ́gbẹ̀ẹ́. A ló fàdí òkú yẹn ya, ó do nídò, ó bá yé òkú yẹn jẹ́. Ẹ̀dó nǹkan tẹ́mi káwé béèrè ni pé inú àdìsí wo ni ẹ̀yin ti gbọ́ ẹ̀ nàbínú. Gbogbo ẹ̀ la máa fi hàn yín tẹ́ bá fẹ́. Ẹ máa ṣe túmọ̀ pé àwọn àlùjọ̀nú náà wọ́n bá Muhammadu sùn, wọ́n fàdí ẹ̀yà. Àwọn àlùjọ̀nú. Àwọn àlùjọ̀nú ìwọ bá àlùjọ̀nú ọkùnrin àbúgbìn. Ọkùnrin ni wọ́n tí wọ́n sán ogun. Ẹ̀dó àwọn àlùjọ̀nú wo inú Kùránì wo inú àyà wo ló wà bínú àdìsí ni a máa fi hàn yín, ó wà. Àdìsí wo ni? A máa fi hàn yín, gbogbo ẹ̀ la máa fi hàn yín. A máa fi gbogbo ẹ̀ hàn yín tẹ́ bá fẹ́. Ṣé mọ̀ pé àwọn àbúrò yẹ ẹ̀kan náà tún bá sùn, ìyẹn náà tún dó mọ́ ọdún gbogbo ẹ̀ la máa kà fún yín. So ibo ni ká ti bẹ̀rẹ̀ ń sìn, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ báyẹn, ẹ jẹ́ lọ. Mo ń gbọ́. Ṣé gbogbo ọ̀sẹ̀ ń sọ yìí? Ẹ̀rí mo fẹ́ mú jáde fún yín, MSF fún wọn lẹ́rìí ti Aisha náà, ká bẹ̀rẹ̀ láti ẹ ṣe. Ẹni pé? Mo fẹ́ fún yín ní ti Aisha ọmọ ìkéré tí Muhammadu fàdí ẹ̀yà. Àwọn ènìṣù àwọn kinní pọ̀ láyé jọ sí àwọn everybody. Mo máa mẹ́rin jáde fún yín, ok ẹ jẹ́ ká kà fún yín, afa ṣẹwà ń bẹ̀. Bẹ́ẹ̀ mo ń gbọ́ yín. So ibi tá a fẹ́ kà fún yín ni Sahih Buhari 5134. So MS yẹ gbé sókè ẹ jẹ́ ká fún wọn. Ṣé ká kà fún wọn àbí kàn kà? No, ẹ kà fún wọn. Okay, narrated Aisha.
Aisha ló ń ṣàlàyé pẹ̀lú ẹnu ara ẹ̀ ṣe get Aisha that ló gbà wá that lẹ́mẹ̀sẹ̀ jẹ́ the ṣàlàyé fún wọn Aisha ló ń sọ̀rọ̀ pẹ̀lú ẹnu ara ẹ̀ ṣe wà pẹ̀lú àfa ó yẹ jẹ́ àlọ́ ó ń ms. gbọ́ rí. that the prophet ẹdún ìkádẹ́mi kàfẹ́ sọ ni pé ṣé àní Aisha ní àdìsí nílẹ̀ bífọ̀ tó kú ni àbínú àdìsí wo ni Aisha ti sọ̀rọ̀ jáde. inú sọ ẹ yìí pé gbogbo ṣe bá Aisha ìyàwó Muhammadu gbogbo tó sọ ni àdìsí wọ́n gbà tí lẹ́nà ẹni sùn gbogbo àdìsí tán gbé wá lórí nǹkan tá a ní sọ̀rọ̀ ń pa ẹ̀ ni mo sọ pé bó ok Aisha ẹni sùn wọn gbọ̀rọ̀ lẹ́nu Abubakar wọn gbọ̀rọ̀ lẹ́nu Umar wọn gbọ̀rọ̀ lẹ́nu Aisha ṣé ní gbàgbé ni àfa. má gbọ́rọ̀ lẹ́nu ọ̀bọ̀. òun náà ni àwọn tí Aisha tí Muhammadu fàdí ẹ̀yà òun la fẹ́ kà fún àdìsí yìí kí ló fa àdìsí ta ló gbọ́ àdìsí yìí wá. sọ̀yí Buhari ms bí akẹ́yìn bá wọn fi lárúbáwá pè ní ti pé pẹ̀lú Yorùbá. o sí àdìsí tó correct. ṣé n pé orí ẹni sùn ta ló sọ fún yín pé kò correct nǹkan tẹ́ ẹ̀ gbọ́ rí ẹni kò correct báwo. èké tí mi ò gbọ́ ẹ náà máa sọ̀rọ̀ gbé kura. sẹ́yìn ti kọ̀ọ̀kan ni wọ́n fẹ́ kà gbogbo fún àwọn yín ní kò àfihàn correct. sínú òkúra ọmọ ìyájọ ṣé sáyé inú òkúra lọ̀rọ̀ tá à ń sọ yìí wà ní ẹ máa àbájú. gbọ́ tí bá ti ka ilé fún yín a máa fi hàn yín ibi tó wà nínú Quran. ṣé báíbù oríṣiríṣi báíbù mélòó ẹ wọ ẹ fi báìbù lẹ Quran là ń sọ àti àdìsẹ jẹ àkà ṣẹgbọ. oríṣiríṣi àdìsí pọ̀. àfọ ẹ fi báìbù lẹ kọjú síbi ẹjẹ àlọ. tí wọ́n kọ kùránì ni àbí ó la. àfọ ẹ wo ẹ fi bọ̀dá làwọ̀ àlẹ àfọ ẹ kọjú sí wa ṣé ẹjẹ àlọ. nípa àdìsí yìí èmi ò ṣẹ̀kọ́ lè mi ò lè kọ́kọ́ gbàgbọ́ ní. ẹ nígbà kí ni mo máa fún yín ní Quran náà ẹ kọ́kọ́ gba ilé iná ẹ gba ilé ẹni sùn iná. tí n bá mọ kí ó dé stage kan èmi náà lè kọ àdìsí lọ́nà tó bá wù mí. ìbò èyí tẹ́ ẹ ti kọ tíra lẹ fẹ́ kọ àdìsí iṣẹ́ fẹ́ jí ni èyí tẹ́ ẹ ti kọ tíra lẹ fẹ́ kọ àdìsí ẹ fẹ́ lọ jí ni. nǹkan tí mo sọ náà nìyẹn kò sẹ́ni tí ò lè kọ tírà fún rẹ̀. ẹ̀yin tíra wo lẹ́yìn ti wá kọ ẹ tí kankan náà ẹ dẹ̀ sọ pé. àwọn tí ó fi ń lára ẹ̀. ẹ̀dùn. so àfọ àṣekà fún yín lẹ́rìí abẹ́ ẹ̀fẹ́ ẹ jẹ́ ká kà á fún yín àfẹ́ tó jọ ìjọ. àwọn àfáà náà máa ń kọ tírà fún àwọn. àfọ àṣekà ká kà á fún yín àbẹ́fẹ́ tó jọ ní ìwọlẹ̀ fẹ́ lóye. bọ̀ ìkan tó jẹ́ kémi lè gbà ní ìsìngbọ́ nìyẹn. ẹ nígbà kí ni. ìgbà kí ṣé ẹ̀wọ̀n ẹ̀mí ni bí sọmọ kékeré. wọ́n ní kẹ́ máa gba ilé ẹ nígbà kí ni. ẹ máa sọ tí nìbọ èmi mọ̀ pé. tí ẹni sùn ṣáyìn tí ládìsí ti yín ni ó yẹ má dìsí ti yín jáde pé kò rí bẹ́ẹ̀. ok ẹni sùn. mi ti fún yín níbi tí Muhammadu ti bókù sùn nílé ìwé tí ń sọ pé ẹ gbà o. for example pé ok bóyá wọn á fàdí ìyàwó yín ya wọn wá wá ọ̀rọ̀ lẹ́nu. sọ yẹn ẹ lọ ka àdìsí yẹn lọ pé wọ́n fàdí ìyàwó yín ya ẹ jẹ́ ká kọ́ ka ilé iná ms ẹni yóò fẹ́ ká ka ni ms jẹ́ àlọ́ kó yá ọ̀rọ̀ yẹn. sọ pé lágbájá fàdí mi ya àbí lágbájá. Aisha ló fẹ́ nu ara ẹ̀ sọ̀rọ̀ pé Muhammadu fàdí òun ya ẹ jẹ́ ká ka. nǹkan tí mo wá sọ gẹ́gẹ́ nìyẹn pé tó bá jẹ́ pé èèyàn kan ló fàdí tẹ̀yìn ya tẹ́lẹ̀ fẹ́nu ayé sọ jáde pé lágbájá fàdí mi ya o. ok ẹ máa gbọ́ bí àpẹẹrẹ ń sìn Muhammadu bí amododi Muhammadu sallallahu alaihi wasallam mo wá fẹ́ kọ ìtàn màá sọ náà pé ìgbà tí mo rí Muhammadu mo ti kíní bọ́ǹdì mo dẹ̀ fàdí ẹ̀ ya màá sọ náà mi ní tijú náà Aisha ti sọ ti ẹ jẹ́ ká kà. ṣé gbogbo ọ̀rẹ́ àkọ́kọ́. ẹ jẹ́ ká kà ms kà fún àyè òfin ká gbà. ṣé rí tá a bá kà tí n bá kà àbí tẹ bá kà. ẹ jẹ́ ká kà fún ms jẹ́ àká. nǹkan tí tán bá kọ síbẹ̀ náà ni yóò jáde kó sí ẹ má gbọ́ àwa kọ́ la kọ́ ẹ jẹ́ ká kà fún yín àfa àwọn àbòsí ẹ ti ń ṣàbòsí. láwọn bá wà ní kò sẹ́ni tí ò lè kọ́ fún ẹ̀ náà. tẹ́mi náà bá mọ̀ tó àfa yìí lè kọ́ àdìsí. kò sẹ́ni tí ò ní àdìsí tẹ̀ kò sẹ́ni tí ò ní tí àti. ms ó yẹ ká àfa yóò fẹ́ ká kà ní ó yẹ jẹ́ alẹ́ ms. narrated Aisha ló ń fẹnu ara ẹ̀ ṣàlàyé pé. that the prophet married her when she was 6 years old. ó ní Muhammadu fẹ́ òun nígbà tó ń wà lọ́mọ ọdún mẹ́fà ọmọ pín ní ṣe ọmọ kékeré tó jòló. and he consummated his marriage when she was 9 years old. ó kàn lè lo ẹni yìí ń jà ń bẹ̀ yẹn o bí kò jẹ́ ká. so wàhálà tí a máa wo láìpẹ́ yìí. àfa ẹ jẹ́ àká fún yín àfa náà. èèyàn gan ní rídìí Arabic má bọ̀. ẹ dákẹ́ ká kàn ká fún yín ó yẹ ms ẹ jẹ́ àlọ́. narrated Aisha ló ń fẹnu ara ẹ̀ sọ̀rọ̀ pé. that the prophet married her when she was 6 years old. ó ní Muhammadu fẹ́ òun nígbà tó ń wà lọ́mọ ọdún mẹ́fà ọmọ pín ní ṣe ọmọ kékeré. and he consummated his marriage when she was 9 years old. ó ní Muhammadu dẹ̀ fàdí òun ya nígbà tó ń wà lọ́mọ ọdún mẹ́sàn-án. Hisham said.
Isham wá fi àfikún I pé have been informed that Aisha remained with the prophet for 9 years till his ó ní death. wọ́n gbé símù létí pé Aisha bá Muhammadu gbé fún ọdún 9. wọ́n fẹ́ ọmọ ọdún mẹ́sàn-án wọ́n sọ fún wàláì ó wà náà kò sí ó ṣẹlẹ̀ à ń gbọ́ yín. ó wà ẹ̀dẹ̀ ní kò sí bóun la ka ìyá àfà ẹ̀dẹ̀ ní kò sí kẹ̀. àwọn àbá àti gbà mí rẹ ẹnu iná tí máa fi lọ kò gbé kí gbọ́ ẹ̀ sí iná tèmi náà ọ̀gá wa ó ṣẹlẹ̀ iná fi sọ pé tó gbọ́ òòrì. ìyẹn sọ pé kò fẹ́ ọmọ ọdún mẹ́wàá ọdún mẹ́wàá ọsọ ọdún mẹ́wàá tó bá ti bàlágà. lọ wo àwọn haúsá súnà ẹ̀ náà ń tèlé. àwọn nẹ́bí mo ò lè fẹ́ ọmọ tí ò bá ti bàlágà ọmọ tó bá ti bàlágà àti bíi 15 years pé ọmọ bàlágà àfà ẹ̀yẹ kàṣí báyìí àfà sẹ́yìn ní ẹ̀rí níbi tí ànábì ti fẹ́ Aisha tó jẹ́ pé kò ń ṣọmọ ọdún 6 níṣẹ́ lẹ́ẹ̀rí ẹ̀ pé sẹ́yìn lẹ́ẹ̀rí tí pé ìgbà táyé Muhammadu fẹ́ Aisha kò kí ń ṣe ọmọ ọdún 6 ṣẹ́ lẹ́ẹ̀rí tí. pé kò súnmọ́ lọ́mọ ọdún 6. no mo ní ṣe lẹ́ẹ̀rí pé ìgbà tí Muhammadu fẹ́ Aisha ti bàlágà ó ti tóbi ìrìnṣẹ́ lẹ́ẹ̀rí tí. ṣé mi ò lẹ́rìí bọ̀ nǹkan tó wà sọ mi ni pé ànábì ò lè fẹ́ ọmọ tí ò bá ti no bàlágà. àfà ẹgbẹ́ wọn tẹ́ ń sọ ẹ̀yin ò lẹ́ẹ̀rí ẹ̀kan sọ pé ó dá yín lójú pé kò lè ṣe àwádẹ́ mẹ́rin jáde pàánà bí ṣe. ìfẹ́ tí kò fi sí ẹni sọ ẹ̀kan sọ pé ó dá yín lójú ẹ̀jẹ̀ bèrè kan lọ́wọ́ yín àfà ṣé mọ̀ pé ànábì ó lọ bá ẹrú sùn ṣé mọ̀ yẹn náà bẹ́ẹ̀ mọ̀. ẹ̀rọ mo sọ pé àwọn ọmọ yìí pé ànábì fẹ́ ọmọ ní ọmọ ọdún mẹ́sàn-án. ọmọ ṣé mọ̀ pé ó lọ bá ẹrú sùn náà ṣé mọ̀ pé ó bá òkú sùn. ẹ̀gbọ́n sí ànábì bókun fún àbí òbókun so. ìgbà táfà yìí sọ̀rọ̀ yìí àfà ṣé mo tún mọ fistula náà ń pè fistula ṣé mo tún mọ ẹ̀. fistula fẹ́ mọ̀ tún ẹ̀. mo nípa àwọn ọmọ tún mẹ́. hold on tó wà àwọn oúnjẹ tó kéwù ti fún náà lọ bá yẹn àwọn tó ẹ̀ṣẹ̀ gbà tẹ̀lé ẹjọ ẹ fún mi ó wá ṣètò mọ̀ fún ọ gbogbo hold on lọ́kọ̀ wá gbà bọ́ bá. fistula ṣe ń gbọ́ mi ok mo ń gbọ́. fistula ni pé wọ́n kí ojú iwájú kó dàpọ̀ mọ́ tẹ̀yìn fistula ló ń pè lọ́ọ̀bì fistula nàìjíríà nìkan làwọn amẹ́ríkà wọn bá wọn tó ń bá wọn rán yàtọ̀ fòbò táwọn àfáà ti ya gbogbo ẹ̀ pátápátá gbé fóònù ẹ̀ kó gọ́gù ẹ̀ ni mo sọ bẹ́ẹ̀ fún yín ìdájọ́ ló ti ṣẹlẹ̀ tó pọ̀ jù láyé ìlú islam kan ló ti ń ṣe irú ẹ̀ wọ́n pè fistula tó ti ń pa wọ́n ní Pakistan tó ní tó bá pọ̀ wọ́n gẹ̀ẹ́sùn wọ́n bá wọn sùn wọ́n bá wọn kú ni ànábì ò ṣe nǹkan gidi rárá kí tí ẹ bá ní èdè bẹ́tà kí ẹ gbé ànábì lọ HIV bẹ́tà kí ànábì lọ. àwọn náà muslim náà ni àwọn náà kàn án. tí ẹ bá kàn gbọ́ gbogbo eléyìí ó kàn sí náà ni. ẹ lọ wo fistula bí wọ́n pè ní. bàbá àbájẹ́ kàkà àwọn àfà ms ẹgbẹ́ ibi tí àwọn àlùjànnú ti bá ànàbọ̀ sùn àfà yìí ò gbọ́ àfà ẹ ti ṣìnà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ṣe jẹ́ muslim ẹ ti ṣìnà àfà bẹ́ẹ̀ ṣe jẹ́ muslim ẹ sí lójú ọ̀nà tẹ́lẹ̀ ẹ ti ṣìnà. but ṣé ń gbọ́ sà mo wà pẹ̀lú Mr. Lawal. ṣé ti kùránì yẹn ṣé wọ́n gbé jábọ́ ni àbí ó lalẹ̀ wù bó ni ti kùránì yẹn ṣe jẹ́. ṣé kùránì èèyàn ló kọ kùránì kí ló kọ bọ̀bọ̀ yẹn náà Usman bàbá kan máa ló kọ amagbádìsì yẹn jáde ń sìn. ok Usman gangan ló kọ kùránì. bàbá kan máa ló kọ ó dẹ̀ tún dáná sun wọ́n ní pé Usman gangan ló kọ kùránì. ẹdún àsìkò látùkọ dírì kí wàá ní ìtumọ̀ rẹ̀ mú ìfún. àwọn yẹn gbé yín mọ́ra ni kí ló ń jẹ́ máa gbé babaláku bàbá yín mọ́ra. mo ti gbẹ́ àtijọ́ tẹ̀ tí ń ṣe àyájú lè pẹ́ dé. ẹ máa gbẹ́ irọ́ lásán wà. ẹni sùn àfà ṣé mọ̀ pé májèlé ló pa Muhammadu ṣé mọ̀ pé májèlé ló pa Muhammadu ṣé mọ̀. ẹgbẹ́ ọmọdé. ṣé mọ̀ pé májèlé ló pa Muhammadu. wọ́n àwọn olè gbé ìgbà tó. àwọn tó fi fẹ́ jọ. ẹgbẹ́ àní fún mi ebi kan tí mo kà á nù wé yín ni. ẹ fẹ́ bá tàfà jẹ́ lálẹ́ yìí. ẹ̀ló sẹ́ ń gbọ́ mi súrà wo ni májèlé fi pa Muhammadu. so ms bá gbẹ́ yẹn jáde ẹ jẹ́ ká sáré. ẹjọ sẹ́ni ìgán mọ̀ pé Muhammadu ya wèrè rí ìjẹ́ ń gbé. wọ́n ọmọ ó ti ẹ̀dá ṣé mọ̀ pé Muhammadu sínú. ṣe rí àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí tẹ́yìn náà bá padà dénú ilé tẹ́ bá ń tún gbọ́ ẹ̀ tì mọ̀ pé ọ̀rọ̀ tó yẹ kó ń létí láwọn ọ̀rọ̀ tẹ́ ẹ. Only this Sahih Buhari 4428 narrated Aisha. Aisha ló ń sọ̀rọ̀ pẹ̀lú ẹnu ara ẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ sí bá. ẹnu sẹ́yìn wà láyé.
ẹ jẹ́ àká ẹgbẹ́ sókè ms ẹ jẹ́ àlọ́. The prophet irọ́ no ẹ̀ẹ́kùn dákẹ́. àwọn muslim ò lè believe yìí wàhálà ẹni kan dákẹ́ náà mr lawa ẹ jẹ́ kàkà fún wọn ẹni kí wọ́n dákẹ́ náà ẹ jọ mo ti ẹgbẹ́ dákẹ́ sókè mo ti ms. dákẹ́ mo ní pé sọ̀rọ̀ gbé kùrà jáde sọ́gbẹ́ àfàṣẹ ní kùrà nulẹ̀. The prophet in his illness in which he died. muhammadu lórí àìsàn tó kú lé lórí ikú tó pa muhammadu ẹ máa gbọ́ o. Used to say, muhammadu máa ń wí pé oh Aisha, aisha ìyàwó mi. I still feel the pain caused by the food Muhammadu I ate rí at ẹ̀kẹ́jẹ́ sí poison Kaiba. lásán. aráyè ní òun lórí májèlé tóun jẹ nílùú kàíbà. And at this time, lákòókò yìí I feel as if my aorta is Wàhálà. being cut from that. muhammadu ní gbogbo òfin òun ti já bútẹ́ Wàhálà. wá pẹ̀jẹ̀ bẹ́ẹ̀ lòun kọ́ bẹ́ẹ̀ ni muhammadu ń pọ ẹ̀jẹ̀ ló ń wúkọ́. wàhálà àfàtà gbójúlé ládùúgbò wa wàhálà ẹ ti pọ́n sáyé. Bí Muhammadu ṣe kú nìyẹn o. ó ti sá lọ báyìí ní ìsìnkà. ẹ ti pa fáwọn sáyé báyìí ẹ̀yẹ ẹ̀gbọ́n yìí. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣe rí majority àwọn àfáà yìí gan, ó dà pé wọn ò mọ àwọn ilé ìlú lówó èkó. wọn lè bìlífù yín wàhálà ẹ àwọn afáàmọ ní agídí o wọn lè bìlífù Wọn yín. mọ ni wọn bá pàdé rí ni. Irọ́ tó ti pa fún wọn nípa Muhammadu ni. Muhammadu ok wọ́n sọ pé irọ́ lẹ pa yìí pé ṣé babaláku ẹnìkan kan wà láyé ńgbà yẹn but babaláku ta ló wà láyé ńgbà tí ànábì tó sọ pé ó ń ṣe gbogbo iṣẹ́ rẹ̀ tó Yes, you ṣe pé understand. lọ́dẹ̀ bìlífù. ikú fa ìdí òkú ikú fa ìdí òkú. no wọ́n sọ pé ànábì pé ó gbé kúránì sọ̀kalẹ̀ wá pọ́lọ̀ lọ òjíṣẹ́ ni bó náà ṣe wá bìlífù ńgbà yẹn bó náà ṣe bìlífù kó òjíṣẹ́ ni. àwọn ìgbẹ́ ǹgò sọ̀rọ̀ mọ́. irọ́ mo sọ̀rọ̀ a wà pẹ̀lú yín Muhammadu ò ń ṣòjíṣẹ́ sẹ̀. Gbogbo kìíní yẹn wọ́n kàn arrange ni wọ́n kàn scope everybody. torí èmi náà máa kírun tẹ́lẹ̀ bọ̀ mo ti sá kó ní ìdí irun bó báyìí mi ò kírun mọ́ bó mo ti gangan sáfẹ́ ni di òòṣà gan fúnra mi báyìí. bó gangan lànàbì gangan ti jẹ́ la fẹ́ mọ̀ gangan máa bó Ànábì lànàbì ti jẹ́. yẹn olórí burúkú ẹ̀dá kan báyìí lára. ms ẹ jẹ́ kàkà fún ọ níbi tí muhammadu bí àwọn náà níjọ́ bí wọ́n ṣe bí àwọn. sẹ́wà pẹ̀lú wa ẹ jọ bó ni ànábì gangan ṣé ó sọ̀kalẹ̀ ni àbí mo bí àbí bó ló ṣe jẹ́. Èèyàn bíi tiyín ni. wọ́n bí muhammadu ni wọ́n bí ọmọ Muhammadu. àlè gan ni ọmọ àlè ni muhammadu. Èèyàn bíi tiyín ni. ìgbà tí bàbá ẹ ṣègbéyàwó tí bàbá ẹ fẹ́ yẹ lẹ́ẹ̀kọ́ pósù méjì ni bàbá ẹ kú àmọ́ bí tí yẹ ẹ ti Ni bàbá ẹ̀ kú. Ni ọmọ bàbá àlè ẹ̀ kú èèyàn ọdún méjì lọ bí. bàbá ẹ fẹ́ yẹ kò pé oṣù méjì ni bàbá ẹ fòṣánlẹ̀ ló kú. ẹ̀gbọ́n wọn ó wá nìkan tí wọ́n á fẹ́ béèrè. ní oyún muhammadu àti ìmọ̀ ẹni tó ní oyún muhammadu dè ní. ó wá nìkan tí mo wá béèrè torí àwọn kan máa sọ pé ẹ̀sìn muslim yẹn gangan pé ó ti wà láyé kó tó di pé muhammadu dé ipò ti wà láyé ẹ má dá wọn lò muhammadu ló dálẹ̀. ló dẹ́sìn yẹn gangan lẹ̀ bọ́tọ́ sọ pé àwọn kan ti ń kírun kó tó di pé muhammadu wá sáyé gbà yẹn. ní àwọn sábíà ló ń kírun so muhammadu kàn lọ jí ó lọ kọ́pì ọ̀hún. Àwọn ẹlẹ́bọ. that means kó òòṣà náà ń sìn nìyẹn wọ́n dẹ̀ máa ń bú àwọn tó ń sìn Ṣígidi yàtúndà ló mọ̀ sìn òòṣà gan. ṣígidi eré ni wọ́n ń sìn. èrè ok nínú Kaaba gangan kí ni mo sínú Kaaba gangan mo fẹ́ mọ̀. èrè mo sínú Kaaba. Eré àtòkúta ó wà níbẹ̀. a fẹ́ pé tí bá lọ sí Kaaba báwọn bíi pé mo kàn sí excursion lọ ni. Ẹ kàn wé ìṣòwò ní ìṣòwò ní. wọ́n máa ń bọ òkúta eré aládẹ́tù wà nù ẹ̀. kò jẹ́ ajẹ́ pé àwa náà padà ṣe excursion lọ sí Muhammadu nù. irọ́ excursion mi ò wé sowó tèmi. nítorí pé à ń béèrè pé Quran gangan ní pé ṣé mo kọ́ ni àbí ta ló kọ́ àbí nítorí pé mo ní kó Wọ́n kọ́ ní sẹ́ẹ̀. nítorí pé Quran gangan mo sọ pé ẹyọkan ló wà ipe bò ló ti jẹ́ tó jẹ́ pé kò ṣe deny tó ti jẹ́ pé ẹyọkan péré ló wà àwọn gangan ni àáfàá yẹn jìnnà sí ipe bò ni làlásìrì kọ́dírì ti wà bò ni làlásìrì kọ́dírì gangan ti wà. orin igbó labí. ẹ ló sàṣẹ ń gbọ́ wa. eléyìí ò mọ̀ mọ́. Mo ń gbọ́ gbogbo kíní yẹn irọ́ ni sẹ́ẹ̀ a ti sọ fún yẹn má stress ara yín bàbá yìí. làlásìrì kọ́dírì gangan sẹ́yìn pé mo máa ṣe làlásìrì kọ́dírì. Wọ́n scope yẹn ni sẹ́ irọ́ gbogbo ẹ̀. irọ́ ni. òkè kí wàá ní nǹkan táwọn ilẹ̀ ń gbélé ayé ṣe gangan báyìí là fẹ́ mọ̀ báwọn.
ẹ̀sìn wo gẹ́gẹ́ ló wá tó táwọn ṣe báyìí nìsín. àti Ọlọ́run àwọn tó mú Olódùmarè tó dá wa ẹ nílò ẹ̀sìn kò sí nǹkan tí ẹ̀sìn fẹ́ ṣe fún yín. Ẹ lówó gbòòlù tí ó ń lọ síwájú wọn ò fi ẹ̀sìn ṣe nǹkan kan. Ẹ̀sìn ẹjẹ́ sọ̀rọ̀ tẹ̀sìn jẹ́ ẹ̀sìn jẹ́ nǹkan tí wọ́n máa fi ń darí èèyàn. Wọ́n lè ní ẹ má jẹun lọ́la ẹ jẹun lọ́la. Wọ́n máa fi ń yí orí èèyàn. Nǹkan tó lórí yín bá ti sọ lẹ́ máa ṣe. Tó lórí yín bá kí ń jajá ẹ ní jajá. Cheget ẹ̀sìn ẹ nílò ẹ̀sìn. Àṣà àti ṣe yín ti tó fún yín. Ẹ ṣiṣẹ́ ẹ mọ òfin ìlú yín. Ó tán ẹgbẹ́ yìí ṣe rere that's it. Ẹ̀sìn ẹ nílò ẹ̀. òkè Ẹ̀sìn ṣé orí burúkú ni òótọ́ ẹ̀sìn. ni pé Cheget. ànábì yìí pé ó bá ọmọ ọdún mẹ́sàn-án yìí pé ó bá a sùn. àwí. ẹ̀mí ló lọ Bọ̀ fẹ́ ìbọn sùn. la fi hàn yín la gbé síta ń sìn. Ó fa ìdí ẹ̀ ya. Ìṣúná bẹ́ẹ̀ náà. Alótú lọ bá òkú sùn. Ó tún bọ́ Bọ̀bọ́ yẹn ṣorí burúkú gan. mo gbọ́ ó bá kẹ́tẹ́kẹ́tẹ́ náà mo gbọ́ pé ó bá kẹ́tẹ́kẹ́tẹ́ sùn. wàhálà àfàwà ẹ̀ẹ́díkà àfàwà kó rọrùn sùn mọ́jú lálẹ́ yìí mo gbé o. ọlọ́mọ bàyọ̀ mi jẹ́ èmi ò lè mọ́ sùn. Ó bá kẹ́tẹ́kẹ́tẹ́ gbé o. Àwọn ìdájú o. orídìí ṣèyíkì wa ẹ̀sìn bojú ẹ̀ jẹ́ Tẹ̀síwájú ẹgbẹ́ rẹ̀ dájú o ẹ dájú o wàhálà orídìí So ṣèyíkì. Quran lélẹ́yìí gan níbi táwọn ọmọ Lárúbáwá ti ń sọ̀rọ̀. Wọ́n sọ wípé and they say Wọ́n wí pé O you Muhammad to ìwọ Muhammadu òjíṣẹ́ Allah. to whom the message has been sent down. Ìwọ tí wọ́n ránṣẹ́ sí tí wọ́n fi Indeed. ránṣẹ́ sí ẹ lóòótọ́ o. Indeed, you are mad. Ó ti bugi jẹ, ó ti síwín, ó ti ya wèrè. Tá bá lọ gbé àdìsí jáde nínú àdìsí. So, honey, narrated Aisha. Olówó orí Adita Kanye, Sahih Buhari 3175. Narrated Aisha. Aisha gbé wa débẹ̀ pé Once the prophet was bewitched, nígbà tí àṣàsí ti bá Muhammadu tí pìtìpìtì ayé ti bá Muhammadu. so that he began to imagine that he had done a thing which, in fact, he had not done. Ẹ mọ̀ pé tí ẹ bá rí wèrè ó lè jókòó ní òun ni president ìlú báyìí á máa sọ kàtìkàtì. Muhammadu á wá máa sọ wọn nǹkan tí ò ṣe. Ó lè jókòó kó déédéé ní òun lu àlàpà lánàá òun gbà àlá létí. Àwọn èèyàn wò pé Muhammadu ó gbà àlá létí ó ní òun fún ṣìgìdì àlá yẹn òun fún lọ́rùn pa. Àwọn ẹni lóòótọ́ ó ní lálẹ́ àná gan òun yìí ṣáájú búrì wẹ́lẹ́wẹ́lẹ́. So ó bọ́ àwọn ará Mẹ́kà ṣe wò pé Muhammadu máa ti ya wèrè. So àwọn àfáà ò ní sọ fún yín làwa fi ń gbé yín débẹ̀ pé Muhammadu ó ti ya dìgbòlugu rí. Nǹkan tí Muhammadu ò ṣe ní ayé àti ìmọ̀. So báyìí sìn Muhammadu ya wèrè wọ́n sàsí ó mu àwọn ọmọ ìlú ẹ̀ gan pè ń wèrè Quran òun náà ló ń sọ̀rọ̀ nínú Quran o nígbà tí olówó èkó kan ṣẹlẹ̀ pé dáhùn pé ìgbà tí ó rí pé wọ́n ti ń pò ń wèrè lójúṣe wá sọ fún wọn nínú Quran yẹn pé wọ́n sọ yí pé ìwọ tí wọ́n fi kíní kan olórí burúkú ni Muhammadu yẹn ó kàn play everybody ọlọ olórí burúkú ni òun ló sọ gbogbo ọ̀rọ̀ nù Quran pátápátá àti ìtàn jí kọ mọ́ wọn kàn kó gbogbo ẹ̀ wọ́n farun wájú mọ́ wọ́n fa pọ̀ mọ́ tìpàkọ wọ́n kó gbogbo ẹ̀ àwọn olórí burúkú wọn wá jókòó síbi kan wọ́n wá gbà á gbọ́ àwọn àpọ̀dà àwọn tó lè dá ronú ẹ̀sìn Islam irọ́ ni. Ẹ jẹ́ ká ka àwọn ẹ̀rí tó wà nílẹ̀ pé bàbá lè fẹ́ ọmọ nínú Islam. Ẹ ṣe. Bàbá bí tẹ bá ń sọ̀rọ̀ lọ ẹ ti pa máìkì o msd lè bá wọn ṣe látọ̀dọ̀ yín. Hello. Ok, a ti ń gbọ́ yín sà. Ntẹ́yìn hello. Ṣé máa pé yín sà. ẹ̀sìn kọ̀ọ̀kan pẹ̀lú òfin kọ̀ọ̀kan ni. Ok sà. Nàìjíríà tá a wà yìí ó lófin títí ẹ̀ lọ́tọ̀. Ok sà. Àyè bẹ́ẹ̀ kọ́. Bẹ́ẹ̀ni. Christianity ó lófin títí ẹ̀ lọ́tọ̀. Bẹ́ẹ̀ni sà. Ẹnì kan wá níwájú wa sọ pé bẹ́ẹ̀ ni yìí bí ṣe ń ṣe òfin tiẹ̀ kò yẹ kó lọ bẹ́ẹ̀. No mi sọ pé kò yẹ kó lọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá làwa jẹ́ sà bàbá kò lọ nílẹ̀ wa ni àwa ọmọ Yorùbá àbá fẹ́ ya yẹn níṣu lọ́ka àbá máa fẹ́ níṣu lọ́ka ọmọ tá a bá ti bí a lè fẹ́ àmọ́ nínú Islam wọ́n ń ṣe bẹ́ẹ̀ èèwọ̀ lẹ́wà dẹ̀ ni nǹkan èèwọ̀ ni òun la fẹ́ sọ síta kí gbogbo ọmọ Yorùbá nílé ló kọ́kọ́ mọ̀ pé ẹ̀sìn Islam kò ń ṣe nǹkan tó yẹ ká fẹ́ kù nílẹ̀ wa ẹ̀sìn tó gbà kí bàbá lè fẹ́ ọmọ tí ó torí pé kò sórí pẹ̀lú ìyá ẹ̀. Ṣé ẹ̀yin ò rí ń tẹ́ ẹ kọ sí
ìsìláàmù ni ẹ sì lẹ́ẹ̀bẹ̀ẹ́bù tí ẹ̀yin ò rí tẹ́ ẹ kọ síbẹ̀ pé wèrè ní í ṣe ìsìláàmù ni kò sẹ́ni tó kọ́ ibo lọ́kọ́ sísà mi ì rí ẹ sì bẹ́ẹ̀bù wọn kọ́ ibo lọ́kọ́ sísà tó bàbá òun kọ́ iṣẹ́ ẹ̀yin ò rí náà pé wọ́n kọ síbẹ̀ òun dà mí ì rí ṣé ẹ̀yin ò rí pé ibo wọ́n kọ lọ́kọ́ síbẹ̀ ni. níbo mi ì rí sa ẹ má bèrè mi. Tọ́. bàbá wọn kan kankan sí bí o ààrẹ ẹni tí ẹ jẹ́ ká máa bẹ́tò lọ mi ì rí ẹ nǹkan jẹ́ tẹ́ ẹ sọ. screenshot ẹ̀ kí n send ẹ̀ sẹ́nìkan kí n ẹ ok jẹ́ kí n ẹ jẹ́ screenshot ẹ ẹ̀ kí wọ́n send ẹ̀ sẹ́nìkan. screenshot ẹ báwo ló ṣe kọ ṣe capital letter ni àbí small letter. mi ì rí nǹkan tẹ́ ẹ sọ pé wọ́n kọ ẹ jẹ́ ká máa bẹ́tò lọ bàbá a máa sọ yẹn létà mi ì rí. àwọn orí bó bàbá ẹ jẹ́ ká sọ lórí ètò tá à ń sọ pé bàbá lè fẹ́ ọmọ ẹ̀ náà ẹ wá ní kò kàn wá báwo wọ́n wá fẹ́ fi irú yẹn balẹ̀ wá jẹ́ ó kàn wá o. ok wọ́n fẹ́ fi kí bàbá máa wá fẹ́ ọmọ nílẹ̀ Yorùbá ó ṣe ṣe pé èèwọ̀ ní nílẹ̀ ó wa ṣe ṣe náà pé ẹdun náà ẹlò nǹkan èèwọ̀ ní ó ṣe náà pé gbọ́dọ̀ sọ ìyẹn síta. nìkan ẹ gbọ́ mi ó ṣe pé ìyẹn nìkan lẹ́yìn rí dìmú. ok ẹ jẹ́ túmọ̀ mi wá gbogbo ẹyẹ ọmọ Yorùbá nílé lóko wọ́n ti àti yanjú yẹn ẹ jẹ́ ká mú mi wá ẹ ti múyùn ẹ má bìnrin ẹ jẹ́ mú mi wá ẹ má bìnrin ẹni sùn ṣẹ́ mọ̀ pé Muhammadu bá òkú sùn ṣẹ́ mọ̀ abẹ́ mọ̀ ó bá kíni sùn. ó bá òkú sùn Muhammadu. ẹ sì bẹ̀rù tẹfẹ ló yín sọ. mo máa mẹ́rin jáde náà àwọn òun sọ̀rọ̀ lórí sáà mẹ́rin jáde ẹmẹsẹ bá gbé jáde Muhammadu bá òkú sùn àwọn àlùjọ ni wọ́n fàdí Muhammadu yà Muhammadu jalè wọ́n já sí o alẹ́rìí ni sáà àpárọ̀ mẹ́rin jáde. ẹ máa lọ ṣe túmọ̀ pé nínú Islam Muslim lè jẹ èèyàn lójú ogun tó bá pààyàn wọ́n lè jẹ tẹ́ni yẹn bá fi Islam lẹ̀ tó bá pa wọ́n lè jẹ kọ́ọ̀sì kó máa fi jẹ pẹpẹ soup àbá sùn àwọn òun parọ́ alẹ́rìí nǹkan tá a bá sọ sáà ìyẹn mẹ́rin jáde ẹmẹsẹ jẹ àlọ bóyá bókù sùn ẹ jẹ àlọ bó ṣe bá òkú sùn. ẹmẹsẹ má gbàgbé gbélé a ti yanjú pé bàbá lè fẹ́ ọmọ wọn ti gbà yẹn wọn ní bẹ́ẹ̀ sìn àwọn ṣeré nìyẹn ẹ ṣe so ẹ jẹ àlọ bóyá bókù sùn. so torí ìbéèrè tèmi náà ẹ dáhùn rẹ kẹtó lọ bẹ yẹn kẹtó lọ bẹ yẹn kò rí bẹ́ẹ̀ kẹtó lọ bẹ yẹn dáhùn béèrè mi ẹni ẹ ti accept pé bí Islam bọ ẹ wá dáhùn béèrè tèmi náà. tó bá jẹ́ pé nípa Islam ìbéèrè tá a bá béèrè nípa Islam a máa dáhùn nípa Islam. ègé lẹ̀ ń gé mọ nǹkan tẹ̀ ń sọ ẹ̀ kàn ń gé jẹ́ àkàbọ̀ ṣe bókù sùn. ok ẹ máa gbọ́ ẹ̀yin náà ẹ dáhùn ìbéèrè tèmi simple question ẹ dáhùn rẹ̀ náà. nípa Islam la máa ń sọ bí bàbá nípa Islam la máa ń sọ bí. ẹ mọ nǹkan tẹ̀ ń ṣe. àmọ́ nǹkan tá à ń ṣe Islam la ń sọ ẹ dáhùn ìbéèrè tí mo béèrè náà ẹ dáhùn ìbéèrè tí mo béèrè. ẹ béèrè nípa Islam a máa dá yín lóhùn Islam la ń sọ. ẹ mọ nǹkan tẹ̀ ń ṣe. ms ó yẹ ẹka wọ́n fẹ́ gbọ́ bóyá bókù sùn. all right also narrated by abẹ jẹ́ kàkà ibi náà bá sì ṣàlàyé pé. ẹ gbọ́ tèmi náà ẹ̀yin náà gbọ́ tèmi ms ó náà yẹ ẹka pápá ibi náà bá sì sọ pé. ẹ gbọ́ tèmi ẹ gbọ́ tèmi náà fẹ́ sọ. ẹka ms náà kọ́kọ́ ka ilé ẹ gbọ́rọ̀ ẹlòmínà náà. ibi náà bá sì sọ pé. I Muhammad put on her my shirt. sallallahu alaihi wasallam prophet Muhammad sì bọ́ṣọ rẹ̀ ó sì wọ̀ sí òkú Ìlọrin. that she may wear the clothes of heaven. ká lè wọṣọ náà gẹ́gẹ́ bí aṣọ àlùjọ náà aṣọ. and I slept with her in her coffin. Muhammadu sì mú òkú náà ó dáwọ́ òkú yẹn tẹ́lẹ̀ Muhammadu wá ya tán apá ọ̀tún ó ya tán apá òsì Muhammadu wá ṣe pàpàpà sún pé ó wá ń bá òkú yìí sùn. and I slept with her in her coffin. Muhammadu sì fún òkú yìí ní dọ́ọ̀dì cow banana that I may lessen the pressure of the grave. pé òun á lè bá dẹ ìyanu sa òkú yìí. ẹ ká fún wọn tíra yẹn. She was the best of Allah's creation to me after Abu Talib. Muhammadu lẹ́yìn Abu Talib ó ní òkú Fatima tó dájú. The prophet was referring to Fatima, the mother of Ali. Muhammadu ní Fatima ló dájú nù àwọn tá a láàdá. So owó rẹ farabalẹ̀ sáré fún tíra yẹn. ẹ jẹ́ adílẹ̀ bàbá. ẹ wá sọ pé Islam nìkan lè gbé ti ọ̀rọ̀ Islam nìkan. Islam nìkan là ń ṣe bí bàbá. Islam là ń ṣe bí sá. ẹ ti rí pé ẹ ti fẹ́ fèlè ẹ̀yin ẹ dáhùn rẹ̀ náà. ms ẹ jẹ́ àlọ́ bí àwọn àlùjọ tó ṣe bá Muhammadu sùn. ẹ jẹ́ má bínú ìbéèrè tó béèrè torí mi sì ń bẹ ṣé ìbéèrè nípa Islam. wọn ò tí ì béèrè wọn láwọn fẹ́ béèrè ọ̀rọ̀ tí ò ṣe Islam mo ní nípa Islam la máa ń ṣe bàbá ẹ máa gbọ́ ẹ tẹ bá fẹ́ wo tẹ́lẹ̀ nsìn tẹ bá wo tí wọ́n ti ń gbá bọ̀ ẹ lè máa sọ fún wọn pé kẹ́lẹ̀ pé wọ́n ní pé orin lẹ fẹ́ gbọ́n bí kò ṣeé ṣe lọ́dọ̀ wa. ṣé ó dá ṣe eléyìí tẹ́yìn mú wa ṣé eléyìí tẹ́ mú wa ṣé ọ̀rọ̀ ẹ̀sìn lẹ mú wa. ọ̀rọ̀ ẹ̀sìn ní náà ọ̀rọ̀ ẹ̀sìn ẹ dáhùn tèmi náà. nípa Islam là ń sọ sẹ́ nípa Islam. olódo nìyí olódo nìyí. ẹ ṣe
ẹ mọ nǹkan tẹ́ ń sọ ẹ má bínú, ẹ má bínú. ms ó dà pé wọ́n ti fẹ́ sọ nípa àgbàdo yẹn a máa sọ nípa àgbàdo létà ẹ sọ̀rọ̀ padà náà a máa sọ nípa àgbàdo létà Àgbàdo a máa wá bá ṣe ẹ máa sọ gbin nísìnyí àgbàdo gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ ẹ̀yin náà a máa wá bá ṣe fẹ́ gbin question àgbàdo tí mo bàbá fẹ́ ká béèrè máa yìí gbin àgbàdo ẹ ni dáhùn rẹ̀ nísìnyí Okay, a máa wọ́n ti gbin máa àgbàdo gbin létà àgbàdo ẹni àgbàdo. sùn ms ó yẹ ẹ̀ka ilé iná ẹ̀ka. Ok bàbá, eléyìí tá a fẹ́ kà fún ẹ yìí. dáhùn rẹ̀ ẹ dáhùn a rẹ̀ máa gbin àgbàdo létà bàbá alágbàdo Ibi ms tó ti bá ẹ̀ka Muhammadu olóòdò sọ. nìyẹn a àtakò máa gbin látìlẹ̀ àgbàdo létà àtakò bàbá lásìkò. ms ẹ̀ka bàbá alágbàdo Now, eléyìí ó sọ pé Ibn Abbas related. Ibn Abbas náà ló tún gbé wa débẹ̀ pé The messenger of Allah sent for me. muhammadu ó bá lọ pe arákùnrin ó ní kí wọ́n lọ pè wá pé kó sáré So sórí we títí kó set máa bọ̀ out until I reached such wọ́n bá and jọ jáde such wọ́n bá a ń gbéra wọ́n place. bá ń lọ And he traced a line for me muhammadu bá yàlà ó nílé bàbá ẹ̀ rẹ̀ ò gbọdọ̀ bọ́ta nù láàyè and told me, muhammadu bá sọ fún pé stay between the two edges of this dúró land. sínú láàyè ò gbọdọ̀ bọ́ta nù láàyè o Don't go outside of it. tó o bá bọ́ta If you go outside of it, tó o bá jáde nù láàyè it is over for you. muhammadu ní kó ti pa abdullahi ó tán fún ènìyàn Abdullahi said, abdullahi bá wí pé and so I stayed there. abdullahi bá dúró síbẹ̀ kò bá jiyàn Then the messenger of Allah went off a stone throw away or a muhammadu little bá gbéra ó further. bá tẹ̀síwájú ó bá ń lọ ó bá ń lọ Then he, Abdullah, mentioned a group of male members yé abdullahi bá ní bẹ́ẹ̀ lọ́wọ́ àlùjọ ní ti yáadé wọ́n bá yáadé wọ́n who ọkùnrin ni wọ́n o looked like the Zut people, ó ní wọ́n dàbí àwọn zoot yẹn ni wọ́n dàbí Pakistan àti bí India àwọ̀ tó gbé wá with no clothes on them, yépa wọ́n wọṣọ gbalasagbalasa wọ́n bá dúró báyìí very tall and wọ́n scrawny. síngbọnlẹ̀ kíní wọ́n ó gùn pa And they came and started to ride the messenger of Allah. àwọn kan bá di itan Muhammadu mú lápá ọ̀tún wọ́n dì í mú lápá òsì Muhammadu bá dáwọ́ tẹlẹ̀ wíba ẹrù wọ́n bá ń fa Muhammadu bó ṣe ń ṣe pa tú pé bó ṣe ń dó Muhammadu nìyẹn nígbà tó ń dó Muhammadu lọ ìyá ìnira ẹ̀ pọ̀ fún Muhammadu bá bẹ̀ yìí tó yẹ kó fi máa ṣe yé ó bá ń ṣe yá Allah yá Allah yá Allah yá Latif yá Latif yá Latif Muhammadu ọmọ yẹn ya wèrè Muhammadu ń ṣe méjèèjì ni wọ́n ń dó Muhammadu ń dó wọn so tabarẹ́ lómi ọkọ̀ máa sọ pé Muhammadu sallallahu alaihi wasallam Muhammadu wọ́n ń dó òun náà dẹ̀ tún ń dó wọn nǹkan tá a máa ń sọ nìyẹn pé ìwọ tó fẹ́ sọ nípa Muhammadu ṣó mọ wọn kínní àbí ẹ̀ẹ̀mọ́ abẹ́ ẹ̀mọ́ ẹ̀fẹ́ sọ síta ms gbé sókè Muhammadu bá ń ṣe yá Allah yá Allah yá Allah yá Allah. So Oh, yeah. and they came and started to ride the messenger of Allah. báwọn kan ṣe ń gbé sí Muhammadu létí làwọn kan ń gbé sí lẹ́nu àwọn kan ń gbé sí ìdí bó ṣe ń fún Muhammadu And jẹ the nìyẹn prophet of Allah began to recite to them. Muhammadu bá bẹ̀rẹ̀ sí ní ṣe yá Allah And they Ya started Allah. to move closer and lean around me. ẹ má gbàgbé pé Muhammadu dáwọ́ tẹ̀lé wọ́n ti fa itan ẹ̀ Muhammadu bá ń fọwọ́ ń lọ síbi tá Abdullahi wà wí báyìí style lọ fún And I become intensely terrified of them. Muhammad arákùnrin ara ti ní ó ti wíwú kí lélẹ̀ bó ṣe ń gbọ́ sáúndì Muhammad ya Allah ya Allah ya Allah ya Allah ya Allah gìnìgìnì ti mú arákùnrin So I sat down. arákùnrin bá jókòó ara ẹ̀ ò lè gbà á mọ́ irú kí lélẹ̀ irú kí lélẹ̀ And when the morning light broke, nígbà tílẹ̀ máa mọ́ wọ́n dó Muhammadu tílẹ̀ fi mọ́ ni they began to go away. àwọn àlùjọ ní ìbá ń dọ̀fẹ́lẹ̀ ọ̀kan wọn bá ń lọ The messenger of Allah came back nígbà tí exhausted, Muhammadu máa fi súnmọ́ Abdullahi exhausted and in pain. ó ti rẹ Muhammadu gbogbo ara ń ro ìdí ń ta bẹ́ẹ̀ lẹ̀ jẹ́ yá ń díẹ̀ gbogbo ara ẹ̀ díẹ̀ ti Practically ń dò in pain ó ti rẹ Muhammadu ó ti rẹ wọ́n ti dó pa from how they had ridden him. nípa bí wọ́n ṣe dó Muhammadu wọ́n dó níwájú dó lẹ́yìn dó He lẹ́nu said, dó létí dó ní Muhammadu bá ń wí pé Indeed, I am exhausted. wọ́n ti dó ayé òun bàjẹ́ ó ti rẹ wọ́n ti dó òun pa Then the messenger of Allah put his head on my lap. Muhammadu bá gbórí sítan Abdullahi And the scrawny ones àwọn àlùjọ ní came ìbá tún ya dé wọ́n with fi tall white àfihàn garments on. pẹ̀lú aṣọ funfun wọ́n tún dé pé wọ
níbi But lẹ́yìn the messenger of Allah had fallen asleep. nígbà tí muhammadu máa rí wọn báyìí muhammadu ṣe dákú nìyẹn aládùúpà And I became more intensely terrified of them than pìtìpìtì I ayé bá bá was the abdullahi pé first irú kí time. leléyìí ó bá ń gbọ̀n pé irú kí rèé so muhammadu yẹn lẹ wá ń sọ fún wa lẹ wá ń pè ní nǹkan tí ó jẹ. Layomi, unmute your mic now. Ẹ kálẹ́ o, Ẹ káalẹ́, kí lẹ fẹ́ bá wa sọ? nípa àdìtì tẹ ẹ̀ka tó ń sìn ni. Ìyẹn bó ṣe dó mọ́ ọmọdún yẹn rí. Kí ni àdìsí ṣe? Ṣé bá ṣe dó Ṣé mọ́ rí ọmọdún yẹn àbí wo? ẹ̀yin gan rẹ́rìn because ẹ mọ̀ pé ìkàkùkà lẹ́ka Ẹ jọ̀ọ́ and ẹ ká gbèsè bóyá ni ìyá kan fún wa. Ṣé ẹ lè ka Lárúbáwá? wọ́n lè ka arabic ẹgbẹ́ ọ̀rọ̀ sí kí n ka lárúbáwá arabic ṣé ṣe lè rí ka arabic kíkà tí ẹ̀yin ń kà ṣebí is English translation lẹ gbé jáde no and we ẹ are jẹ́ ká following ka it arabic a and máa the fún way ní you arabic you are interpreting it is another thing. I understand. Sherry, the thing is, if you don't ok like ẹ sísá Islam, láyọ̀ it's normal. ẹni sísá láyọ̀ ẹni sùúrù But ṣé you, ẹ máa you gbọ́ ṣé don't wọ́n bá have to muhammadu sùn paint àbí the wọn ò bá sùn Islam. You don't have to paint the Prophet sísá as láyọ̀ a ẹni bad sùúrù ṣé wọ́n person bá muhammadu for sùn àbí other wọn ò people bá to sùn believe sísá in. láyọ̀ ṣé wọ́n bá Báwo náà muhammadu ṣe sùn àbí bá wọn ò sùn? bá sùn Báwo náà ok ṣe ó bá yẹ sùn? ẹ̀ka ó yẹ ẹ̀ka ó yẹ ẹ̀ka Báwo gbogbo náà wọn ṣe mọ̀ bá sọ sùn? ó yẹ ẹ̀ka ó yẹ ẹ̀ka Àní báwo náà ṣe bá gùn? wí báyìí Mo ń dá yín lóhùn náà. Báwo náà wọ́n ṣe fa bá sùn? ẹsẹ̀ lápá ọ̀tún wọ́n fa lápá It's òsì already car now. muhammadu wa dáwọ́ tẹ̀lé wọ́n wá ń ṣe fẹ́ kà á ní gbàtẹ́ lẹ́ẹ̀ka náà Sherry, ó yá the thing is, tẹ́ bá sọ pé ẹ̀sìn Islam is not for you. Everybody sísá láyọ̀ ṣe fẹ́ accept bá wa that. kà á ní But you sísá don't have to láyọ̀ bring something that is not there. Kẹmọ wá fi ń ok paint sísá other láyọ̀ people's ms ẹ bá wọn bad. sọ̀rọ̀ ẹ ní kí wọ́n kà á ẹ Even má yẹ as ká waste time oníṣẹ̀ṣe ms tẹ́ believe in. sísá láyọ̀ ẹ kàn ká àti sọ pé ẹ ká ṣe má kà á sísá láyọ̀ ẹ jọ ẹ bá wa kà á No, ẹ ti already kà náà, ẹ dẹ̀ ti tú nǹkan ẹ̀yin tẹ́ lè sọ fẹ́ pé tú. à ká Àwọn tó dáadáa dẹ̀ so ẹ gbà bá tó wa fẹ́ kà gba á nǹkan tí ẹ tú gbọ́, wọ́n dẹ̀ ti gba nǹkan tí ẹ tú gbọ́. ok kí lẹ Ẹ fẹ́ ṣe ok kí lẹ fẹ́ understand? kí lẹ Kò fẹ́ kí lẹ nídìí fẹ́ kẹ́mi kí lẹ ó fẹ́ kà. kí lẹ fẹ́ Èmi kàn jẹ́ mo fẹ́ kó jẹ́ pé if you people are doing your preaching, you don't have to spoil somebody. ẹ And máa gbọ́ ẹ ò not sísá láyọ̀ ẹ má bínú accepting ìṣẹ̀ṣe. ẹni sùn ṣé ẹ máa gbọ́ ṣé nǹkan tá a kà ṣó wà ń bí àbí kò sí ń bẹ̀ ṣé inú ìwé yín láti ká àbí inú ìwé yín kọ́ Bẹ́ẹ̀ ṣe tú kọ́ bẹ́ẹ̀ kọ́ ló ṣe wà. so ó yá ẹ̀yin ẹ bá wa kà ká gbọ́ Ẹ látọ̀dọ̀ tí yín ẹ kà ká gbọ́ látọ̀dọ̀ tí yín ó yá ẹ ẹ ọ̀tọ̀ ní nǹkan tó ń kà, ọ̀tọ̀ ní nǹkan tẹ́ ń sọ ẹ̀yin ní ẹ kà Yorùbá. ó yẹ ẹ kà ẹ jẹ́ ká gbọ́ látọ̀dọ̀ tí yín ms ẹ jẹ́ kọ́ kà ó yá ẹ kà tí yín let's go ẹ ṣe. English àbí Arabic? I can't read from far and I don't have my glasses, sorry. Ó yá ohun rẹ̀ mo ṣe kó tóbi. Except you can zoom it very well. Títóbi. Okay, he said Abdullah related. The messenger of Allah, sallallahu alaihi wasallam, sent for me. So we set out until I reached such and such a place. And he traced a line for me and told me, stay between the line edges of this. Don't go outside of it. If you go outside of it, it's over. It's over for you. Abdullah said, and so I stayed. I stayed there. Then the messenger of Allah sallallahu alaihi wasallam went off a stone, throw away or a little. No, a little further. Then
he narrate mention a group of male members, that is men. Oh. You say men, oh, but you people said Alijonu here. Ẹ continue bàmá yìí. Who look like a Zoot people, as Afan said, Allah willing, with no clothes on, With no but clothes on. yes, Mm-hmm. but I did not see their genitals. Okay? Tall. I think you understand that particular words that said, I did not see their genital. Like, it means it doesn't know whether they are male or female. Ẹ ti Okay, rí tall and men, but ẹ ti rí men in B now. Emma, scroll a Which lot one now. is ọmọ bóyá male or female? This is men. Wọ́n ti sọ fún yín pé ọkùnrin ni Yes, wọ́n. now look at this now. Hold on. Ọkùnrin ni wọ́n. He said Wọ́n ti he's sọ not pé sure of their hold on genitals. sẹ́. Hold on. Ọkùnrin ni wọ́n ti sọ ń bì wípé male members wọ́n ti rí àwọn ọkùnrin, they are men with no clothes on. Wọ́n ò wọṣọ, very tall and òun ò rí. I did not see their genitals. Òun ò rí nǹkan ọmọkùnrin wọn ló ń sọ ń bì. Òun ò rí but wọ́n ò wọṣọ. But ọkùnrin ni wọ́n. Ó yẹ ẹ continue. Okay. Screw. Tall and scrawny bí tá a dé nì. And okay, tall and scrawny, and they came, started to ride. They came and started to ride. Ta ló ń ride? The messenger of Allah. They came and started to ride the messenger of Allah. Kí ni ìtumọ̀ nǹkan tí wọ́n ṣe ń bẹ̀ yẹn? Kí ni nǹkan tẹ́ ẹ̀ka so far? Kí ni nǹkan tí ó sọ? Ride doesn't mean they're having sex. Okay, kí ni ìtumọ̀ ride yẹn? Hello. Kí ni ìtumọ̀ ride yẹn sẹ́? Kí ni ride yẹn? Hello. Hello, àjọ ń gbọ́ra wa o. Ride can mean anywhere, but it doesn't have to be sex. Okay, nǹkan tí wọ́n sọ ń sìn, let us look at the sentence. Àwọn èèyàn kan wá with no clothes on. Ọkùnrin ni wọ́n ò wọṣọ, but wọ́n pọ̀. Wọ́n sọ pé èèyàn kan wọ́n pọ̀. They are men. Wọ́n pọ̀, wọ́n dẹ̀ ga, they look like the Zoot people. Wọ́n dẹ̀ wọṣọ ìhòhò lọ́ wà. They now started to ride the messenger of Allah. Ẹ jọ̀ọ́, kí ni àwọn ọkùnrin tó wà ní òhò? Kí ni ride wo ni wọ́n fẹ́ ride the messenger of Allah? Nǹkan tá a fẹ́ mọ̀ bẹ́ẹ̀ nìyẹn. What do you mean? What's the meaning of that ride? Kí n tó gbé ìtumọ̀ ride jáde. A ride. A ride it means so many words now. All right. You can use it in so many ways. But it doesn't. You don't use ride for sex. Hold on. Till ride that means so many words. Then we look at the context, the sentence. If you want to lo ọ̀rọ̀ yẹn, the word ride. So nǹkan tá a máa wò gangan nìyẹn. Looking at the sentence, àwọn ọ̀rọ̀ tá a ti ń bá bọ̀ látàárọ̀, that some men came with no clothes on, and they look like the Zoot people. They are very tall and scrawny, and they started to ride the messenger of Allah. What are they doing? What do you think that ride? Kí lẹ rò pé ride yẹn kí ló mean? Can we just move on from that ride? We cannot move on because ẹ sọ pé àparọ́ àwọn èèyàn tó dẹ̀ mọ̀ wá integrity ọlọ́dọ̀ wa ń bì àwa ní integrity gan-an torí ẹ̀ làwọn èèyàn ṣe ń wá wò wá lọ́ọ́ ṣe mọ̀ pé tá a bá fẹ́ gbódodo tá a bá lọ́dọ̀ àwọn ms bàbá tá a bá ti béèrè ìbéèrè yẹn wọ́n á ṣàlàyé fún wa bó ṣe rí àwa ò kí ń parọ́ ń bí. So now you now say pé nǹkan tó lówó èkó tú yẹn ò bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí o now adẹ̀ ní kẹ́yìn kà ẹ́ tí wàá kà báyìí sìn ó yẹ ṣàlàyé fún wa. Àwọn tó wà ní ìhòhò wọ́n ride messenger of Allah. Kí ni ìtumọ̀ ẹ̀? But
did they state it in the hadith that the messenger of Allah was naked too? It wasn't stated there. So even if they are riding someone that is unclothed, it doesn't mean they are sexing that person. A ní kí ló túmọ̀ sí sẹ́? Wọn ò ṣàlàyé láti bẹ̀rẹ̀ pé messenger of Allah pé Abdullah tó narrate nǹkan yìí kò sọ wípé Muhammadu ti bọ́ṣọ, bọ̀ a mọ̀ wípé Muhammadu ò kì í wọ ṣòkòtò. Ó kàn máa ń wọ jàlámíà lásán ni kò kì í wọ ṣòkòtò. So ó kàn kaṣọ yẹn sókè wọ́n bá sùn gidi gan tààrà. Right. So now nǹkan tá a fẹ́ mọ̀ sí ni pé àwọn tí ò wọṣọ tán wà ní ìhò àwọn yẹn ò wọṣọ dé ní Abdullahi fi ráyè narrate ẹ̀ fún wa pé àwọn tó jáde ìhò wọn ò wọṣọ bó ṣe dé wọn ò wọṣọ ìhò lọ́wọ́ wọn wá bẹ̀rẹ̀ sí í ṣe kinní yẹn fún Muhammadu right yẹn a ní kíni ìsúnmọ́ ẹ̀ ká gbé jáde má waste time. Ṣé ọkùnrin lè sọ fọ́kọ yín pò ráìdì yín kókùnrin kó sọ fọ́kọ yín pò ráìdì yín. Kó wá sọ pé kì í ṣe pé ó bá a sùn. Ìyá mi láyọ̀ mi ò kó wá sọ fọ́kọ yín pé ọkọ láyọ̀ mi ò do you know I ride your wife. Bóyá márúwá ni èèyàn kan ní márúwá ni àbí kí. Ẹ dá mi lóhùn ìyá láyọ̀ mi kán sọ fọ́kọ yín pé wọ́n ráìdì yín. Yes ma. Olórí burúkú ni Muhammadu yẹn. Let's get back to the hadith, please. Now, this is the meaning of ride, please. Only there is a slang and a vulgar meanings. So to ride, to have intense sex, be one person. Hold on, please. To ride can mean to have intense sexual intercourse with someone. Torí pé wọ́n ṣe kíní yẹn fún Muhammadu tẹ́ bá wo àdìtì yẹn wọ́n sọ pé ó rẹ Muhammadu dákú torí wọ́n gbá a mọ́jú ni àwọn ẹni yẹn dẹ̀ pọ̀ olórí burúkú ni Muhammadu yẹn òun ló dá wàhálà lẹ̀ sínú ayé wọ́n pààyàn lọ́tún pààyàn lósì jíyàn gbé ń bì máa gba ransom ń bì inú Kùránì dẹ̀ ní gbogbo ẹ̀ wà olórí burúkú ni gbogbo agége yẹn kò sí kọkùnrin máa bọ́kùnrin lò kò sí tẹ́lẹ̀ òun ló bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ káwọn àgbàlagbà máa bá ọmọ kékeré sùn òun ló bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ kéèyàn máa bókù sùn òun ló bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ kí àwọn èèyàn kan tún máa jẹ èèyàn Muhammadu ló bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ gbogbo wa orí burúkú ayé yìí pátá Muhammadu ló bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ ká máa jalè òun ló ń jalè òun ló ń pààyàn ká máa bẹ́yàn lórí pẹ̀lú bísímìláì kó dẹ̀ máa kéèyàn ṣe 9 sum èèyàn kan ṣe 2 sum 3 sum 9 sum Muhammadu ló bẹ̀rẹ̀ ẹ wo nǹkan tí Muhammadu dà sínú ayé Muhammadu gbogbo tó bá wà kò lè jẹ́lẹ̀ rere fún ẹ pẹ̀lú wàhálà tó dà sínú ayé yìí tán wá brainwash àwọn ọmọ Yorùbá táwọn ọmọ Yorùbá wà lè ronú. Ẹ wo Mr. Ìyá Láyọ̀mí ẹ pa máìkì yín jàre ẹ mọ̀ pé yín ò kí ń ṣe Yorùbá mo jẹ̀ mọ̀ pé ó normal tẹ́ bá wá defend Muhammadu ó normal because nǹkan táwọn Fúlàní ń lò láti fi kọ́ńkà ilẹ̀ wa nìyẹn ilẹ̀ dẹ̀ sì mọ́ ẹ kálẹ̀ ìyá Asisat. Alẹ́ náà ni mo máa join life yẹn jọ nítorí ọlọ mo máa wo life yẹn but kò kí ń so mo wà ó yà mí lẹ́nu pé àyè wà láti wọlé torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí máa wo life yẹn kò kí ń sáyè rárá wọ́n máa ń block dé pé gan kò tẹ̀ ní sí pé kíní bóyá wọ́n á ti record ẹ̀ so record ni máa ń rí nínú life yẹn àbí kí n rí MS Baba kó sọ̀rọ̀ lórí TikTok so mo dúpẹ́ lálẹ́ yìí ṣé rí nǹkan kan ṣẹlẹ̀ lálẹ́ yìí nísinsìnyí náà ni pé ó ní bọ̀bọ̀ kan Sọ̀láti bí Sọ̀láti náà máa ń pè ládùúgbò wa ń bì Ajá ni mò ń gbé so kí ni mo fẹ́ fàyọ lóòótọ́ máa ń jẹ́ ọmọ mi kan lọ kírun torí àtìgbà tí mo ti wà lórí ayélujára báwọn ṣe máa ń sọ tí mo ti ń wo TikTok tí mo ti ń rí gbogbo bí gbogbo nǹkan ṣe ń lọ ni mo ti mọ̀ pé lóòtítọ́ àti òdodo wọ́n fi ẹ̀sìn Islam torí ọmọ ìdílé mùsùlùmí ni mo ti jáde bẹ́ẹ̀ ni mo dẹ̀ tún jáde láti ìdílé ìṣẹ̀ṣe èmi gan fún ara mi ìṣẹ̀ṣe lèmi náà fún ara mi bí mo ṣe wà lórí ìdùbúlẹ̀ ìṣẹ̀ṣe ni mí so kí ni wọ́n fẹ́ fàyọ mi ìwà fi bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ sí pé bóyá à ń lọ sí mọ́ṣáláṣí mọ́ so ìgbà tí mo wá rí program yìí bọ́n ṣe ń ṣe káàkiri lórí TikTok nǹkan kan wọ́n ní èmi gan ìṣẹ̀ṣe tí mo ní mi ní tẹramọ́ ìmápadà tẹramọ́ náà dáadáa ni o so lálẹ́ ìṣá ọ̀rọ̀ kọ́kọ́ ṣẹlẹ̀ lálẹ́ ìṣá ni bọ̀bọ̀ kan wá sọ̀rọ̀ pé bọ̀bọ̀ Sọ̀láti yẹn wá sọ fún
mọ́là kan kì í ṣe mọ́là nìjẹ́ ni but ó máa ń jí bọ̀bọ̀ nìjẹ́ yẹn pé kó wá lọ sí mọ́ṣáláṣí ó máa ń jí ọmọ tèmi náà mi ìdẹ̀ kí n kọ́ torí èmi ò tẹ̀ wá mi ì nífẹ̀ẹ́ sí mọ́ ọlọ́run dáríjì mi ṣá ó máa ń jí ọmọ mi máa jí pé kó lọ nígbà táwa ò dẹ̀ ṣẹ̀ sí mọ́ bóyá tí wọn náà bá ń lọ mi ò ṣe pé kinní bọ̀ tó di lálẹ́ ìṣá ló bá sọ pé a sọ̀rọ̀ débẹ̀ ni o wá ní wá dá sí wá ní ọmọ mọ́là àti ẹni tí ó ti ọ̀bùn ni ẹni tí ó bá ti ń kírun pé ẹni tí ó bá ń kírun pé ọ̀bùn ni mo ní báwo ṣe dandan ni ẹni tí ó bá ń kírun àfáà mi wá sọ pé ọ̀bùn gan ni tó pé kinní ṣé mo pé ọ̀bọ̀ èkó ṣe nàìjíríà pé nìjẹ́ ni bọ̀ lọ́dọ̀ wọn náà wọ́n gba ẹ̀sìn bẹ̀ àwa nàìjíríà ni ò yẹ káwa gbé ẹ̀sìn sórí pé torí wọ́n ti fi ẹ̀sìn yẹn wá ba ilẹ̀ wa jẹ́ ni nǹkan tẹ́mi sọ fún bọ̀bọ̀ yẹn nìyẹn ló máa dáhùn ló ní pé kí ni gbogbo eléyìí mo rò pé ọ̀rọ̀ yóò tí ì débi tí bọ̀bọ̀ yìí wà yìí ọ̀rọ̀ yóò tí ì dájà o ó ní kí ni gbogbo eléyìí tí mo sọ pé kíní kan kì í mo ní ó dà ó ní ẹ̀sìn pé ká kírun ṣé mi fẹ́ máa bọ igi ni mo ní òun wà ní ìbọgi ó ní kí n wo bóyá kí mo yẹ ṣírun orí mi lẹ̀ mo ní sórí mi pé mo ṣírun lẹ̀ rí ni máa ń jáde lọ máa ń dirun mi ṣe lálẹ́ yìí sì kí n tún máa fún nǹkan mọ́ orí mi tí mo wà lẹ́nu ọ̀nà ilé mi ṣàgbà nǹkan tí mo fi wá parí ọ̀rọ̀ yẹn fún ni pé mo wá ní àlá tó máa sọ pé àlá náà ṣé ń gbọ́ mi sà. à ń gbọ́ yín máa ẹnì ṣó. ṣé ń gbọ́ mi sà. mo ń gbọ́. mo wá ní àlá tá à ń sọ̀rọ̀ ẹ̀nì ṣebí sì gidi ni bó ṣe bẹ̀rẹ̀ sí ní pé ló ń pariwo lé mi ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí ó máa dà tí wọ́n bá gbọ́ lẹ́nu yín mọ́ṣáláṣí ò jìnnà síbí tí wọ́n rádùn yìí bá gbọ́ lẹ́nu yín ẹ̀mí sọ pé aláṣìgìdì kìnnìkan mo ní ṣìgìdì ni wọ́n pè pàtí mo dẹ̀ ti rí i pé ó ti change ẹ̀mọ́ mi lọ bí mo ṣe sá wọnú lé lọ nìyẹn lọ́mọ mi ọkùnrin tó máa ń pè lọ sí mọ́ṣáláṣí yẹn bá ní mọ́ mi ṣe mọ̀ pé kò tẹ́ ṣe yìí orí kinní nìkan ni wọ́n ti ń sọ kò sẹ́nìbọ̀ tó ń sọ ń ta o orí ayélujára ni wọ́n ti ń sọ o wọn kì í sọ ń ta gbogbo nǹkan tẹ́ wá sọ lálẹ́ yìí wàhálà ni o pé ṣìgìdì láàlà àkódá o kìnnìkan mọ́mí ẹ̀yin tó yẹ pé ẹ̀ láìkí wàhálà lọ̀rọ̀ yìí ó ti ń sọ gbẹ lọ́sìn yìí o tó bá ká ẹ mọ́ni tó bá ṣe torí òun náà ti dáhùn ó ní nǹkan tí mò ń sọ yìí tí gbogbo èèyàn bá gbọ́ lẹ́nu mi pé wàhálà ni òun kankan mo á wò pé ṣé ọ̀rọ̀ tí mo sọ pé ṣìgìdì làálà yẹn pé ṣé irọ́ ni mo pa ni. all right but Nàìjíríà ni ẹ wà náà. bẹ́ẹ̀ni. wọn ò lè ṣe nǹkan kan fún yín ṣebí ilẹ̀ Yorùbá lẹ wà. ọmọ Yorùbá ni mi ò tí mo èmi gan mọ̀ ń dẹ́rìndínlógún. ṣebí ilẹ̀ Yorùbá lẹ wà. bẹ́ẹ̀ni o. Ajá ni mò ń gbé. so gbogbo ìyẹn irọ́ lásán ni pé ẹ sọ fún ẹ jẹ́ ká everybody mọ̀ ìṣìgìdì ni everybody tiẹ̀ sí mọ̀ gbogbo ìtàn sọ pé kinní kan yẹn ẹ má jẹ́ kọ́ ọmọ yín lọ kírun mọ́ wèrè ló ń kírun o.